ìka òsì fọ́ba mi elédùà fọ́ba mi aláwòrábí. ọwọ́ ẹ̀rọ ni mo bá wá ìtura ni mo jẹ́ fáyé, ìtura náà ní gbogbo etí tó ń gbọ́ mi ó jẹ́ láṣẹ Èdùmàrè. ìtọ́ni mi áńgẹ́lì orí ilẹ̀ ló. áńgẹ́lì orí ilẹ̀ tó fi wá ṣe yẹn náà làwa ṣe ń dúpẹ́ làwa ṣe yẹn ó torí pé torí nǹkan mi kọ́ nítorí pa aráàánú Ọlọ́run gba ní. ẹ ò ẹ bá mi yọ̀ obìnrin mi ọpẹ́. mo kọ́ bá àwọn ọba Elédùmarè, ọba tó ti ń bẹ káyé ó tó máa bẹ, ọ̀wáwá òwòwò, ọba tó fara tì bí òkè, ọba tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù nínú gbogbo, tó ń ṣìkẹ́ wa, tó ń ṣàánú fún wa, tó ń gbọ̀rọ̀ wa rò, ọba tó tó yìn, ọba tó tó kí, ọba tó tó bọ, ọba tó tó gbóṣùbà fún, ọba àwọn ọba, olúwa àwọn olúwa, kábíyèsí, ọba ọkùnrin, ọba obìnrin, ọba àràwọ̀, ọba òṣùpá, ọba àmọ́lẹ̀, ọba òkùnkùn, ọba láàrin ayé gbogbo, ọba láàrin ọ̀run gbogbo, ọba tá a kìkìkì tá a lè kìtàn tórúkọ rẹ̀ rò ní gbogbo ìṣẹ́jú. èmi gangan lèmi o. wọ́n kí ọba mi Elédùà tó dá mi lábo, tó dé iye obìnrin náà tẹ̀ ń wò mí tẹ̀ ń gbọ́ mi lábo, àtúnwá bá wọn ọkùnrin náà dúpẹ́ tó dá wọn lọ́kùnrin o. ṣera mi mo níyẹn wà àtọ̀run mọ̀rí mọ̀ mi pé ọlá mi ò lákàwé. Èdùmàrè tó dá wa ń takọtabo, ó kúkú mọ tó ń ṣe, kábíyèsí tó dá wa lọ́kùnrin tó dá wa lóbìnrin, ọmọ tó gbà lérò. owó ò lè ra mi o, owó ò lè. ìdí rèé tá a fi ń kí Ọlọ́run ọba tó ń bọ́ wa, tó ń jó wa, tó ń ṣọ́ wa ní gbogbo ibi tá a rókun re sí, ibi tá a rókun re sí, tó ń jó orí ọmọ àjẹtẹ̀ wa. ìkẹ́ ló tọ́ sí mi, èmi ládùn ayé. ìkẹ́ ló tọ́ sáwọn obìnrin, àwọn ládùn ayé yìí, torí pé láìsí obìnrin kò sáyé, bẹ́ẹ̀ ni láìsí obìnrin kò sí láìfù, bẹ́ẹ̀ ni láìsí obìnrin kò sádùn, bẹ́ẹ̀ ni láìsí obìnrin kò sí fàájì, bẹ́ẹ̀ ni. tó ṣàpá gẹ́gẹ́ èmi lólùrànlọ́wọ́ ọkọ ẹ̀. ọ̀rẹ́ yín ni, ọmọ yín ni, olólùfẹ́ yín ni, pàdé yín jùjùjù, Olúwafúnmiláyọ̀ tèmi, ọmọ Bábóyè níràyà ni màá ṣá. ẹ̀kẹ́ ló tọ́ sí mi o. gbogbo ara ṣẹ wà ẹlẹ́dàá mo dúpẹ́. àyà wọn lọ́yọ̀ Aláàfin Òjò pàṣẹ kẹrẹ̀ mọ́dé ọmọ títà tìbà, èmi gángan lọ́mọ Ìbàdàn mẹ́rọ ẹ̀rọ ẹ̀ náà ti mẹ́rọ abẹ́rú kó wọn lẹ́rú lójú ogun. ẹ kú déédé àsìkò yìí, mo kí wa káàbọ̀ sórí ètò yín, ètò wa Ayé Obìnrin. Ayé Obìnrin lètò, ètò láyé obìnrin, mo kí wa lẹ́ẹ̀kan sí o. ilé ń kọ́ ẹbí ń kọ́ àṣùṣù àbí mo ṣe máa ń béèrè, ọkọ ń kọ́ ọmọ ń kọ́, ṣàlàáfíà la wà, lágbára lọ́wọ́ Elédùmarè. bá a ṣe ń ráwọn ọmọ yẹn láàrí dunnú, tá à ń ráwọn ọkọ wa láàrí dunnú, táwọn ọkọ wa náà rí wa láàrí dunnú, àní dohun àrípòsé. láìsí èmi ìbísí rẹ sí. láìsí àwọn obìnrin kò sí bìkísí, kò sí rẹ̀ sí, torí pé inú wa báyà pọ̀, inú wa lọ́mọ ń gbé, inú wa lọ́gbọ́mọ, àwa ládẹ̀jẹ̀ lọ́mọ lórí ọyàn àyà wa náà, ẹ̀yìn wa lóró ti ń dùn. inú mi lọmọ ń gbé o, inú mi ló gbọmọ, ó dẹ̀jẹ̀ lọ́mọ lórí o. bẹ́ẹ̀ ni àpò inú wa lọ́mọ ń gbé, inú wa lọ́gbọ́mọ, adẹ̀jẹ̀ lọ́mọ lórí ọyàn àwa àyà wa lóhun, ẹ̀yìn wa lóró ti ń dùn. olùtọ́jú ọmọ ni wá, olùkẹ́ ni wá, olùtọ́ ni wá, ọlọ́jà ni wá, ọlọ́kọ̀ ni wá, bẹ́ẹ̀ ni àwa lolùtọ́jú ilé, àwa lolùtọ́jú ọkọ, àwa lolùtọ́jú ọmọ. owó ò lè rà wá. àwọn iṣẹ́ àtẹ̀mẹ́rẹ̀ o, àwọn obìnrin ò ń ṣàtẹ̀mẹ́rẹ̀, bẹ́ẹ̀ ni àrídùnnú ni wá, àní dàrípòsé, lágbára lọ́wọ́ Elédùmarè. ìrìn ni mi adé ẹ̀dá ló dá mi, mò ń pé lọ́la máa rìn máa ṣoge. kí lọ̀rẹ́ yín, ọmọ yín, olólùfẹ́ yín, pàdé yín jùjùjù, Olúwafúnmiláyọ̀ tún mú wá fún wa fún tèmi, òun náà ni mo pè ní ìdáríjì. Èdùmàrè ló mọ̀ mí, èmi yá ọ wá ẹ̀mí o. olóyìnbó a máa pè ní forgiveness. ẹgbọ́n àwọn kan wá rò pé ẹdùn náà kí ló ń ṣẹlẹ̀, kí ni ìdáríjì ní í ṣe pẹ̀lú ètò Olúwafúnmiláyọ̀? ṣé ìdáríjì àtayé obìnrin ṣó nìkan kan ṣe pọ̀ ṣá? iṣẹ́ oníṣẹ́ ló jẹ́ ìbẹ̀rù ni làákọjú sí kálẹ̀ láyọ̀ tó pọ̀. bẹ́ẹ̀ ni ìdáríjì. iyì tádẹ̀dá pín wá sí ẹ bá jẹ́ àtọ́jú ayé lára ọkọ lára ọmọ, ìfọ̀kànbalẹ̀ ọjọ́ alẹ́ gangan ló ṣe kókó. ẹ jẹ́ ká múra bó ṣe tó kí bùbá wa wò dọ́dọ́, a ò kì í ṣàtẹ̀mẹ́rẹ̀, a ò kì í ṣàtẹ̀mẹ́rẹ̀. ṣé ẹ rí tí mo wá mú wá fún tòní tí mo pè ní ìdáríjì? ọ̀rọ̀ yẹn lọ sàn-án sórí gbogbo àwa obìnrin, pàápàá jùlọ single mothers. máa ṣọ̀kẹ́ máa tún ṣàpá gẹ́gẹ́ èmi lólùrànlọ́wọ́. èmi máa ń ṣàlàyé àwọn kankan fún wa, pàápàá jùlọ àwa obìnrin. mo tún máa ń ṣàlàyé fún àwọn ọkùnrin gangan,
màá ní gbogbo ẹni tó ṣe jẹ́ single mothers ayé ń pè ní single mothers ni ó dálé moṣú ni ó ń dá gbé ni ó nìkan ló ń dá fà ó nìkan ló ń dá tọ́ gbogbo wọn kọ́ ni ò ṣe mọ̀ wá wò. obìnrin ni mí èmi obìnrin ọ̀la mi pẹ́. tá a bá ń sọ single mothers gbogbo single mothers kọ́ ó ní ìwà wọn ò ṣe dáa gbogbo single mothers kọ́ ó ní ìṣe wọn ò ṣe wuyì gbogbo single mothers kọ́ ó náà kọ́ ní ìwà ṣe lé kúrò nílé ọkọ. bá a ṣe rí àwọn kan tó jẹ́ pé a sì bá wọn kẹ́dùn lágbára lọ́wọ́ Elédùmarè àmọ́ ní rírú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni bá a ṣe rí àwọn kan tó jẹ́ pé wọ́n ṣàfẹ́ rí ọkọ bẹ́ẹ̀ ni tara ọkọ tó ṣàfẹ́ rí aya bẹ́ẹ̀ náà ṣe dúró pé àwọn ò márì mọ́ àwọn bá ṣe kí ni àwọn di single mother. bẹ́ẹ̀ náà la rí àwọn kan tó jẹ́ wípé bí wọ́n ṣe wà tán ò pé èmi gangan rè lóòótọ́ o ṣùgbọ́n àwọn wá jẹ́ obìnrin ìjà lè ṣẹlẹ̀ láàrin lọ́kọláya kó jẹ́ pé adìpẹ́ ìtúkáṣẹ́ mọ̀ pé tí èṣù bá lọ́wọ́ sí kèé yanjú bọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kí ló máa ń fa ìnídàríjì pàápàá jùlọ àwọn tí wọ́n pera wọn ní single mothers àbí ká sọ wípé àpọ̀lọpọ̀ àwọn obìnrin tó jẹ́ pé ṣe là ń dá fà á tà ń dá gbé tà ń dákun lọ́pọ̀lọpọ̀ ìgbà kí ló máa ń fa ẹ̀mí àìní ìdáríjì yẹn gangan ṣé ẹ mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa ìdáríjì inú ló wà kò ń ṣètà. I hang my head from sorrow so much state of humanity. ẹlòmíì tá a bá ń sọ̀rọ̀ ìdáríjì ẹlòmíì a máa mú ẹ̀ṣẹ̀ bàbá a máa bẹ̀ wò lára ọmọ pàápàá jùlọ tá a bá sọ wípé single mother ẹ má jẹ́ àtàrà wa jẹ́ o àwọn ọmọ yìí kọ́ ló kó bá wa mo sọ́rí láti sọ àwọn ọmọ yìí wáyé wọn ni àwa la pè wọ́n wípé ayé dùn ó yẹ ẹ máa bọ̀ ṣùgbọ́n ìgbà tẹ́dí òyera wọn tọrọ wá dojúrú tí ọ̀pọ̀ pàápàá jùlọ àwọn àkọ́bí ọmọ bóyá lọ́kùnrin ni àbí lóbìnrin ẹjẹ́ á máa wo ṣàkún a máa rí pé máa ń sábà jọ bàbá bẹ́ẹ̀ ni àkọ́bí ọmọ sábà máa ń jọ bàbá kò fẹ́ẹ̀ kọ́ mọ̀ kí àkọ́bí wọ́n máa ń jọ ìyá tó bá jóbìnrin pàápàá o ṣùgbọ́n máa ń sábà jọ bàbá ṣùgbọ́n tọ́rọ̀ bá ti wá di pé èdè ò wá yéra wọn mọ́ tọ́rọ̀ wá di pé ìtúká ṣe mọ̀ pé ọlọ́mọ náà ló máa padà lọ ọmọ tọmọ bá fi sọ́dọ̀ ìyá kí ló dé tó jẹ́ pé ọ̀pọ̀ obìnrin ni ò kí ní ẹ̀mí pé ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ń gbójú at least ó ṣẹlẹ̀ ní ọmọ kọ́ ló ràn mí náà kò sí tó kọ ọmọ yìí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa máa ti kan àìkanra àìtà yes ọ̀rọ̀ yẹn nìyẹn a máa fi ìkanra àìtà a máa fi mọ ajé a máa wò nínú ara wa wípé ẹ̀rí ìfún bàbá rẹ̀ lọ́jàjẹ̀ iná ni ní tó ṣe bàbá rẹ̀ náà tí ò fi rí kókó dò ní nìyẹn ní tó gbá bàbá rẹ̀ mú tí ò fi mọ ibi tí odó tí ò dọ́rùn lásì nìyẹn ní tó ṣe bàbá rẹ̀ tí lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ má jà máa tara wa jẹ tá a bá wo àwọn ọmọ yìí ẹlẹ́ran ara ni wọ́n bíi tiwa yìí náà ni tá a bá wo àwọn ọmọ yìí inú wa la fi gbé wọn fún odidi oṣù mẹ́sàn-án àwa la bí wọn ìyẹn ni wípé ẹ̀jẹ̀ tó ń rọ̀ nínú ẹran ara wa náà ló ń rọ̀ nínú àwọn ọmọ yìí gẹ́gẹ́ bí èèyàn ṣé wá rí àwọn ọmọ àsìkò yìí pàápàá jùlọ àwọn èwe wa ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló mọ̀rọ̀ gẹ́gẹ́ báwa náà ṣe mọ̀rọ̀ ẹlòmíà ní kán mú òun kán bóun sí òwò ọmọlúwàbí kán wá fín òun látòkè délẹ̀ ó pé òun ju kán sọ̀rọ̀ sí òun lọ nítorí pé ọ̀rọ̀ dúnra wa jura wa lọ kí ló mú mi sọ ọ̀rọ̀ yìí ẹ máa rí ọmọ míì tí ò tí ì ju bọ́yá bí ọmọ kékeré ọmọ pẹ́nísí lọ ẹ máa rí a máa sọ wípé mọ́mì òun ṣe òun kí ló tó fẹ́ ṣẹlẹ̀ kí ló tó fẹ́ fà á ẹ má jà máa tara wa ẹ má jà tara jẹ àwa òbí pàápàá jùlọ àwa ìyá lọ́pọ̀lọpọ̀ ìgbà a máa ń ṣe àwọn nǹkan kan tó jẹ́ pé àwọn ọmọ yìí wọn ìbẹ́ nìkan kan rò àfọ Ọlọ́run òwáṣẹ tó tún máa ń bàrò tán bá dé inú ilé ìwé wọn ẹjọ́ mo rọ̀ wá mo bẹ̀ wá tá a bá tiẹ̀ ti decide yẹn ni pé tá a bá ti nínú ọkàn wa pé kò sí tó jọ kò sí tó lè fà mọ́ kò sí tó lè ṣẹlẹ̀ mọ́ èmi àti bàbá alágbájá ó tún dayé àtúnwá ṣùgbọ́n ká máa rántí o wípé ìyá lọmọ wù bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó yẹ káwọn ọmọ yìí ti dúró ọ̀dọ̀ wa náà wọ̀ ọ̀dọ̀ wa náà ń gbẹ májà má ti kára ìta má jẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà frustration máa ń ṣẹlẹ̀ lóòótọ́ ṣùgbọ́n àwa máa kí pọ̀rípọ̀rí babaláku bàbá àwọn ọmọ yìí fún wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ìdáríjì tá a bá ti ní ẹ̀mí ìdáríjì nínú ọkàn wa gẹ́gẹ́ ẹlòmíì bẹ́ẹ̀ tó jẹ́ pé lẹ́yìn ìgbà tóun àtọkọ tó ń jọ túká tán ọkọ yẹn ṣaláìsí kò sì tún dáríjì ọkọ náà yìí kó tún wà ní òsàrè kò tún dáríjì àìní ìdáríjì ẹ̀ náà fi wá máa ṣèkára ìtàmájẹ́ máa ọmọ pàápàá jùlọ ọmọ tó bá wá dẹ́kun lọ́jọ́ bàbá jù mo rọ̀ wá mo bẹ̀ wá ní gbogbo ojú tó ń wò mí gbogbo etí tó ń gbọ́ mi
ẹ jẹ́ ká ní tẹ́ pè ní ẹ̀mí ìdáríjì pàápàá jùlọ àwa òbí. Ẹlòmíì bẹ kò ń ṣe single mother o, bẹ́ẹ̀ ni ẹlòmíì bẹ kò ń ṣe single mother tó jẹ́ pé tí ó bá kàrámọ̀ ọ̀rọ̀ tí ó mú ọ̀rẹ́ láti òkè délẹ̀ ẹ̀rù Ọlọ́run á bà wá. Ẹlòmíì ò kì í ṣe single mother rárá, bẹ́ẹ̀ ni ẹlòmíì ò ṣe single mother tó jẹ́ pé àtòun àtọkọ náà jọ ń gbénu ilé, ṣùgbọ́n tí inú bá bí tí frustration yẹn ṣẹlẹ̀ á máa di pọ̀rípọ̀rí ọmọ yẹn fún ni, á máa ní ọ̀lẹ́bì ìfún bàbá rẹ ló kúkú jájẹ ẹni tó ṣe bàbá rẹ tó fi ṣe kinní kan náà nìyẹn. Pàápàá jùlọ tó wá jẹ́ pàwọn tí wọ́n wá fẹ́ yàwó lé, mo rọ̀ wá mo bẹ̀ wá àwọn ọmọ yìí òràn wa wọn ọ̀ràn wa wọn kò sí tó kàn wọ́n ní ọ̀rọ̀ ìgbà àṣejọ fẹ́ra wa wọn ọ̀mọ̀gbà náà wọn ètí ìdílé ayé. Gbogbo tó bá ṣẹlẹ̀ ẹ má jà máa ti kára ìtàmàjẹ́ máa wọn ọmọ yìí nítorí pé kí ni etí àwọn ọmọ yìí ọpọlọ wọn ó yá ju bá a ṣe rò lọ. Lágbára lọ́wọ́ Elédùmarè a ní jẹ̀bi lórí gbogbo àwọn èso wa, lágbára lọ́wọ́ Elédùmarè a ní jẹ̀bàjẹ́ lórí gbogbo àwọn èso wa. Ẹ jẹ́ ká mọ̀ tí ó pè ní ẹ̀mí ìdáríjì ká mú lọ́kùnkúndùn. Tí bàbá bá ṣẹ̀ wá lọ́yọ́kọ wa ló ṣẹ̀ wá, ẹ jẹ́ ká ní at the back of our mind wípé mo ti dáríjì. Kí ṣíṣe yẹn ká má jẹ́ kó máa lo 24 hours nínú wa. Tá a bá ti sùn ká dípẹ́ asùn lé mọ́lẹ̀ ni. Ìyẹn ní pé ká fún ìyẹn ká fi sí ẹ̀yìn, wọ́n ká fi ẹ̀yìn báyìí bí ìgbà tí eégún tó bá fi ẹ̀kú tàbí wọ́n tún máa ní bí ìgbà tí eégún bá fi ṣọ. Ẹ̀jọ̀ funfun tí wọ́n bá ń pè ní tí ó lè dá wàhálà lẹ̀ nínú ìdílé tó lè dá wàhálà lẹ̀ nínú ìdílé pàápàá jùlọ nínú ẹbí tó lè dá wàhálà lẹ̀ táwọn yẹn á fi wá máa wò yí pé mọ́mì mi àti dáàdì mi tí wọ́n bá wọ̀ mọ́ra wọn lọ́wọ́ báyìí orí mi ni mọ́mì mi máa pa sí my mother tẹ́ bá gbọ́ madam no nonsense mọ́mì mi ló ń jẹ́ bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n tá a bá wá ní madam no nonsense ẹ jẹ́ ká mọ̀ pé àgbà nonsense lórí rádaràdà àgbà nonsense lórí tí ò nítumọ̀ lórí káyé wọn lè dáa ni. Ṣùgbọ́n ká má ti tanra ìtàmàjẹ́ nítorí pé bàbá ṣẹ̀ wá káwọn kúrò náà má lọ sí inú Bíbélì tó sọ wípé àwọn bàbá jẹ èso èyí sì ka àwọn ọmọ lágbára lọ́wọ́ Elédùmarè àní dààmú lórí kan tí Ọlọ́run fún wa èyí tó mí ni àti tí ò mí àní dààmú lórí kankan nínú wọn lágbára lọ́wọ́ Elédùmarè. Ọ̀pọ̀ onye chọtara n'ezi nwanyị chọtara n'ihe ọma. Ọ̀pọ̀ onye chọtara n'ezi nwanyị ga-enwe n'ogologo ndụ. He will find a wife who will find a good thing and obtain a favor from the Lord. Ayé obìnrin ètò láyé obìnrin lóòótọ́ ti di tọ́rọ́ fọ́nkálé. Ìyẹn ni wípé ìkọ̀sílẹ̀ kò tiẹ̀ wá ní nǹkan tí kò ń ṣe nǹkan tìjúmọ́ láyé tá a wà yìí. Ìkọ̀sílẹ̀ ti di tọ́rọ́ fọ́nkálé. Ìkọ̀sílẹ̀ ò tiẹ̀ wá nítumọ̀ mọ́ láyé ìgbà àwọn ìyá wa àwọn bàbá wa àwọn àǹtí wa àwọn kú wa láyé ìgbà wọn gbà náà tí wọ́n bá gbọ́ wípé tọkọ-tìyàwó kan jà bí ìyàwó kan tiẹ̀ ṣèṣì kẹ́rù lọ sílé wọn gbogbo ẹbí ò péjú jọ gbogbo ará ò péjú lọ ará ilé ò wá jà ará oko ò wálé láti wá sẹ́tù láàrin tọkọ-tìyàwó yẹn ni pé kí ìfẹ́ má dàrú kí ìpìlẹ̀ má bàjẹ́ nítorí bẹ́ẹ̀ mi bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí lolódodo ṣe kí ìpìlẹ̀ má bàjẹ́ láàrin lọ́kọ-láyà àbí ò wálé ará ò wálé ọ̀rẹ́ ò wálé ṣùgbọ́n lásìkò yìí gbọ́ àwọn àgbà kúkú wà lórílẹ̀ àwọn àgbà tó ń parí ìjà tán jẹ́ kí gbogbo nǹkan wà nítumọ̀ wọn ò kú mo sì nígbàgbọ́ pé lágbára lọ́wọ́ Elédùmarè ọlọ́ọ̀lọ́ rẹ̀ mi wọn fún wa wọn ò tí ì kú tán wọ́n sì wà láyé wọn wà láàyè ẹjọ́ mo rọ̀ wá mo bẹ̀ wá ni ohun tó bá ń pè ní ìdáríjì ẹ jẹ́ kó máa wà ní ọkàn àyà wa ṣe rí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ́rọ̀ Olúwa fún mi láyọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ ó ta bá mi ó ta bá yín kò sí ẹni tí ò ta bá nítorí pé èèyàn ni gbogbo wa kò sí ẹni tó mọ̀ tán kò sẹ́ni tó gbọ́ tán kò sẹ́ni tó mọ̀ tán ẹni tó bá lò mọ̀ tán irọ́ ló ń pa kò sẹ́ni tó gbọ́ tán kò sẹ́ni tó mọ̀ tán gbogbo tó bá ń pè ní ìdáríjì ló kàn àyà wa ẹ̀yin ọkọ wa náà ó kàn yín bẹ́ẹ̀ ni pàápàá jùlọ jẹ́ kí n lẹ́yìn single father ó kàn yín náà yín single father sí wa ó kàn yín ẹ má jà ìtanra ìkanra ìtàmájẹ́ àtàwọn tá a sì wà lọ́ọ̀dẹ ọkọ lágbára lọ́wọ́ Elédùmarè lè wò ní dàrú àwọn tó sì jẹ́ pé ìpínyà ti dé ni bóyá nípa tara mo gbà ládùúrà ẹ̀kọ́ Ọlọ́run ti yanjú ìdílé jọba mi bá yín yanjú ẹ̀ àwọn tó wá ti yapa nípa tẹ̀mí mo gbà ládùúrà yìí pé Ọlọ́run ló ń sọ kó alágbára lọ́wọ́ Elédùmarè Ọlọ́run á tù yín nínú mo rọ̀ wá mo bẹ̀ wá ni ẹ jẹ́ ká ní tí ó pè ní ẹ̀mí ìdáríjì lọ́kùnkúndùn nítorí pé tá a bá ní ayé obìnrin ò ṣàdédé wáyé nǹkan kan ló fà á tá a bá ní ayé obìnrin ò ṣàdédé lọ sílé ọkọ nǹkan kan ló gbèrò rẹ̀ kí wá ní tó gbèrò rẹ̀ yẹn bo la wá fi sí ìfẹ́ ìgbàunda ibo la fi sí níbo la ti bọ̀ níbo la fi sí ibo gan ló tiẹ̀ wá mórílé èmi á máa ní ìfẹ́ ìgbà yẹn dà ìfẹ́ ìgbàunda
ká pè ní sọpọ́nà lédè Yorùbá ìfẹ́ ìbáwọ̀dà ṣé ojú tá a fi pàdé ara wa pé ha mo mà nífẹ̀ẹ́ rẹ gidi mà ní ìwọ gangan lẹ́yìn jù mí o ìwọ gangan lè jìká tí ò jáṣọ yẹ o ìwọ lóṣùká tí mo gbé tó tí ò jẹ́ kírùkẹ́rù mi ó dànù o ìwọ láyé mi ìwọ lọ́run mi ìwọ lọ́tún mi ìwọ lòsì mi ṣùgbọ́n nígbà tí ìjà bá wá dé kí ibo la máa ń fi ọ̀rọ̀ gbà yẹn sí tẹ́mi ìdáríjì ó fi wá di kíni tí ó fi di káìtì tí ń fò lọ mo rọ̀ wá mo bẹ̀ wá mo rọ̀ wá ni ẹjọ́ ẹ jẹ́ ká mú ẹ̀mí ìdáríjì lọ́kùnkúndùn tẹ́mi ìdáríjì bá wà ní ìdílé ò ní túká bẹ́ẹ̀mi ìdáríjì bá wà ní ìdílé ìfẹ́ á wà bẹ́ẹ̀mi ìdáríjì bá wà ní ilé ìṣọ̀kan á wà bẹ́ẹ̀mi ìdáríjì bá wà nínú ilé ẹbí ó wà ní ìṣọ̀kan tẹ́mi ìdáríjì bá wà tá à ń dáríjì ra wa àní sábà máa wà ṣiṣẹ́ ara wa tẹ́mi ìdáríjì bá wà inú wọn máa dùn nítorí pé òpè àṣùṣe ìwà rẹ níjàre rẹ mi ò mọ̀ ká sí ìyẹn ni pé a ní ìdáríjì nínú ọkàn àyà wa gangan ni lágbára lọ́wọ́ Elédùmarè ojú tẹ fún wòmí títẹ fún gbọ́ mi ò ní di lágbára lọ́wọ́ Ọlọ́run gbọ́ ayé obìnrin ètò láyé obìnrin adákẹ́ fún tọ̀sẹ̀ yìí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ká pàdé nínú ayọ̀ àlàáfíà owó ọmọ ire gbogbo kó sùn wá bọ̀ nílé yìí ire gbogbo kó sùn wá bọ̀ lọ́ọ̀dẹ̀ yìí ire gbogbo kó sùn wá bọ̀ lọ́fíìsì yìí ire gbogbo kó sùn wá bọ̀ ní gbogbo tẹ̀tí láǹfààní àti máa wù láti máa gbọ́ mi nìkan ní Cream FM Radio and TV lágbára lọ́wọ́ Elédùmarè ìbànújẹ́ òní kan wá tẹ́bí tara tilé tọmọtọmọ tọkọtọkọ lágbára lọ́wọ́ Ọlọ́run ọmọ yín ni ọ̀rẹ́ yín ni pàdé yín jùjùjù Olúwafúnmiláyọ̀ ọmọ bàbá òye níra ya ní máa ṣàm kí la mú wá fún tọ̀sẹ̀ lórí ètò ayé obìnrin òun náà ni ìdáríjì ó ṣe kókó ó ṣe pàtàkì gbọ́ ibi tó bá ti kàn mí kí n tún bẹ̀ ṣe ibi tó bá ti kàn yín náà ẹ má ṣàlàyé tún bẹ̀ ṣe lágbára lọ́wọ́ Elédùmarè lórúkọ lọ́wọ́ bọ́tì mi aya Olúwa lágbára lọ́wọ́ Elédùmarè ò ní ṣìṣe ò ní ṣìtẹ̀ lágbára lọ́wọ́ Elédùmarè àti rí ọba o àìní rí ọmọ kò ní ṣẹlẹ̀ sí lágbára lọ́wọ́ Ọlọ́run ibi tó ti wá wọ Ọlọ́run yẹn òkè ṣò ní babẹ̀jẹ́ lọ́la láọ́lá ọ̀làkùhátà ìlàbìlà ilẹ̀ sìn lórúkọ Jésù Kristi Olúwa wa àmín ó tún di ọjọ́ mẹ́jọ. obìnrin mi mo pé lọ́lá máa ràn ṣáṣoge máa rìn bẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ ń lò má tún ṣapá gẹ́gẹ́.